a máa kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣọjọ́ àbámẹ́ta sátidé tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ kẹsàn-án nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká mu tíì tútù, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ àná lábẹ́ ààrẹ Muhammadu Buhari, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, òun mà ló ti fi ojú wòye rẹ̀ wo bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ké sí ààrẹ Bọ́lá Tinubu láti tètè gbé ìgbésẹ̀ ntoníwàrà ṣèṣà lórí ipò tí ètò ọrọ̀ ajé àti ètò ààbò ilẹ̀ yìí bó ṣe rí lọ́wọ́ àsìkò tá a wà yìí. Ọ̀ṣínbàjò tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti àwọn obìnrin láwùjọ wa, èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni Ọ̀ṣínbàjò ti sọ̀rọ̀ yìí wípé òun rọ ààrẹ Bọ́lá Tinubu wípé yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà láti tètè gbé ìgbésẹ̀ ojúnà láti lè dá ògo ọjọ́ ọ̀la ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó fò lọ bí ọmọ ẹyẹ padà wá, kí ara lè tu mùtúmùwà ní ilẹ̀ yìí. Ọ̀ṣínbàjò ni àfi ẹni ojú àti etí bá ń dùn nìkan tí ò sì ríran òun ni ó sọ wípé bí nǹkan ti rí lórílẹ̀-èdè Nàìjíríà yìí òun ò mọ̀ òun ò sì rí. Ó ní bí wọ́n bá ń gbọ́ ìròyìn tí wọ́n sì ń ka bébà, ó ní wọn yóò mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ò kò fararọ̀, eku ò ké bí eku, bẹ́ẹ̀ sì ni ẹyẹ ò ké bí ẹyẹ mọ́, látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti bí àwọn àgbẹ̀ bí wọ́n ṣe lè lọ sí oko wọn mọ́ látàrí ètò ààbò èyí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa, bí àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi bí wọ́n ṣe ń pa wọ́n tí wọ́n tún jí wọn gbé o. Lákòótán nínú ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò, ó rọ ààrẹ Bọ́lá Tinubu wípé gbogbo ìgbésẹ̀ tí bàbá òun yóò bá gbé láti lè rí dájú wípé wọ́n jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, kí wọ́n sì pète ètò ààbò eléyìí tó múnádóko, bẹ́ẹ̀ sì ni kí wọ́n rí dájú pé ètò ẹ̀kọ́ wọ́n tún fi ọwọ́ tó yè koro mú dáadáa o. Ó ní nípa ìdí èyí ó dáhùn lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà dídùn lọ́sàn yóò so, láìpẹ́ ọjọ́ gbogbo wa ni a ó bẹ̀rẹ̀ sí ní máa gbégbá ọpẹ́, tá ó máa jó, tá ó máa yọ̀, gẹ́gẹ́ bí Ọ̀ṣínbàjò bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, eyín olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, òun mà ló ti rántí ipa takuntakun èyí tí ìyàwó rẹ̀ olóògbé Stella Ọbásanjọ́ tó kó ní ìgbà tí Ọbásanjọ́ ọ̀hún tó ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n, eléyìí tí wọ́n sì ti dá ẹjọ́ ikú rẹ̀ látọwọ́ ààrẹ ológun tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ti di olóògbé, eyín General Sani Abacha lọ́dún náà lọ́hùn-ún, lórí ẹ̀sùn kan èyí tí Abacha fi kan Ọbásanjọ́ wípé ó pẹ̀lú àwọn ènìyàn èyí tí wọ́n ń gbìmọ̀ láti lè dúkokò àti láti lè gba ìjọba ológun lọ́wọ́ òun, èyí tó mú Abacha láti fi olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sí àhámọ́ lọ́dún náà lọ́hùn-ún, kó tó di pé ikú ó yọwọ́ kílàńkó Abacha kúrò láàrò gẹ́gẹ́ bí ààrẹ ológun lórílẹ̀-èdè yìí lọ́dún náà lọ́hùn-ún, èyí tí Abubakar Abdulsalam tóun náà gba ipò ọ̀hún lẹ́yìn ikú olóògbé Abacha, èyí tó fi Ọbásanjọ́ sílẹ̀ kúrò nínú ọgbà àmọ́ èyí tí Abacha ti mọ́ ó ní òun rántí wípé Stella tí ṣe ìyàwó òun ó kó ipa ribiribi láti lè rí dájú wípé òun kúrò nínú ọgbà àmọ́ ọ̀hún, tọ́lọ́hun sì yọ òun kúrò láti ipò àhámọ́ náà tóun di ẹni tó di ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní nípa ìdí èyí irúfẹ́ obìnrin láti lè rí dájú wípé òun kúrò nínú ọgbà àhámọ́ ọ̀hún, tọ́lọ́hun sì yọ òun kúrò láti ipò àhámọ́ náà tóun di ẹni tó di ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní nípa ìdí èyí irúfẹ́ obìnrin náà ó yẹ láwùjọ, ó sì yẹ sí ẹni tí ó yẹ kéèyàn máa rántí ní ìgbàkígbà lóòrèkóòrè. Ọbásanjọ́ tó sọ̀rọ̀ yìí
ní ìpínlẹ̀ Edo lásìkò eléyìí tí wọ́n ń kaṣọ lójú ilé ìwòsàn kan èyí tí wọ́n fi orúkọ Stella Ọbásanjọ́ kọ́ ò èyí tí wọ́n pè ní Stella Ọbásanjọ́ Hospital tí wọ́n kọ́ sílùú Benin olúlu ìpínlẹ̀ Edo. Níbẹ̀ ló ti sọ ò ìgbà yìí ni Ọbásanjọ́ náà ló tún fi àwọn èròjà ilé ìwòsàn bí àwọn ibùsùn àti àwọn nǹkan míì ló ń fi sí ilé ìwòsàn náà tí wọ́n sì kaṣọ lójú ilé ìwòsàn ọ̀hún èyí tí gómìnà ìpínlẹ̀ Edo lọ́wọ́ báyìí Godwin Obaseki tóun náà wà níbi ètò náà. Níbẹ̀ ni Ọbásanjọ́ ti tẹnu bọ̀rọ̀ ó ní lára àwọn ìrìn àjò tí Stella rìn láti lè rí pòun kúrò nínú àhámọ́ náà ní orílẹ̀-èdè France tó lọ láti lọ ké sí àwọn olórí orílẹ̀-èdè náà tí wọ́n lè dá sí ọ̀rọ̀ ọ̀hún láti lè bẹ̀rẹ̀ Abacha láláìmọ̀ wípé ikú yóò padà yọwọ́ Abacha kúrò láwo kí wọ́n lè fi òun sílẹ̀. Oníṣẹ́ wa mọ̀ pé irúfẹ́ obìnrin yìí ó yẹ ní obìnrin ìrántí èyí tí èèyàn yóò máa rántí rẹ̀ ní ìgbàkígbà látàrí ipa ribiribi èyí tó kó nínú ayé òun gẹ́gẹ́ bí Ọbásanjọ́ bó ti sọ ní ṣùgbọ́n ikú ò jẹ́ kí Stella Ọbásanjọ́ kájọ gbádùn ara wọn títí di àsìkò yìí gẹ́gẹ́ bí nǹkan tí Ọbásanjọ́ ṣe àpèjúwe rẹ̀ bí ẹ̀dùn ọkàn àti ọgbẹ́ ọkàn sí òun. Ọlámọ́ ò pẹ̀lú bó ti wù kórè òun yóò máa rántí Stella ní gbogbo ìgbà tí ẹ̀mí bá ṣì wà lára òun gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ náà. Ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ló ti ń gbáradì báyìí láti máa gbé epo bẹtiróòlù lọ sí àwọn ilẹ̀ òkèrè pàápàá jù àwọn ilẹ̀ adúláwọ̀ láti máa ta epo bẹtiróòlù àti dísù fún wọn. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé lọ́wọ́ báyìí orílẹ̀-èdè South Africa, orílẹ̀-èdè Angola àti orílẹ̀-èdè Namibia àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tó ń ti àwọn orílẹ̀-èdè bíi mẹ́rin kan ni wọ́n ti ń bá ilé-iṣẹ́ ìfọ epo Dangote sọ àsọyépọ̀ láti máa gba epo jáde láti ilé-iṣẹ́ ìfọ epo Dangote lọ sí àwọn orílẹ̀-èdè ọ̀hún fún lílò tiwọn ní orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè mẹ́ta wọ̀nyí wọ́n ní àwọn orílẹ̀-èdè kan náà ni wọ́n tún sọ àsọyépọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ ìfọ epo Dangote. Níbẹ̀ láti rí àwọn orílẹ̀-èdè olómìnira Niger, orílẹ̀-èdè Burkina Faso, orílẹ̀-èdè Chad tó fi mọ́ Central African Republic CAR wọ́n ní àwọn wọ̀nyí náà ti ń sọ àsọyépọ̀. Orílẹ̀-èdè Ghana wọ́n ní àwọn náà kúrò nínú àwọn orílẹ̀-èdè tó ń bá ilé-iṣẹ́ ìfọ epo Dangote láti máa dúnàádúrà iye tí wọ́n máa gbépo jáde àti bí epo ọ̀hún yóò ṣe máa kúrò láti ilé-iṣẹ́ ìfọ epo Dangote lọ sí àwọn orílẹ̀-èdè wọn o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè Ghana eyín ọ̀gbẹ́ni Abdulhamid Mustapha òun náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé láìpẹ́ láì jìnà àwọn yóò máa gbé epo jáde nítorí tìkẹ́tìkẹ́ nítorí rọ̀tírọ̀tí kúrò nílé iṣẹ́ ìfọ epo Dangote lọ sí orílẹ̀-èdè Ghana lójúnà láti lè dẹ́kun àti fi òpin sí owó kan eléyìí tó ń lọ bí $400 million èyí tí wọ́n fi ń ra epo láti ilẹ̀ aláwọ̀ funfun. Wọ́n ní nípa gbígbé ti Dangote yìí yóò ṣe àdínkù sí iye tí wọ́n máa ta bẹtiróòlù ní orílẹ̀-èdè wọn tó fi mọ́ àwọn orílẹ̀-èdè yòókù náà táwọn náà ti ń yọwọ́ ìfẹ́ láti máa gba epo jáde láti lè ṣe ìfọ epo Dangote. Ọlọ́pàá kan òun mà ń lójọ́ lọ́wọ́n ba nípè níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan èyí tó wáyé o ní agbègbè Kára ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìpínlẹ̀ Ògùn lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde o wọ́n ní ọlọ́pàá náà eléyìí tó ṣe sábàbí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀hún ní nǹkan bí aago 6 wúrọ̀ ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí lásìkò tó kúrò nílé rẹ̀ tó ń lọ bí iṣẹ́ o. Wọ́n ní ọkọ̀ àjàgbé tírọ̀kì ńlá kan ìníjánu rẹ̀ daṣẹ́lẹ̀ tó sì lọ sú ọkọ̀ ọ̀hún bo àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ́ọ̀sì kan àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tòun ti bọ́ọ̀sì akérò eléníyàn méjìdínlógún o níbi wọ́n wà. Wọ́n ní ọlọ́pàá yìí èyí tó wà lórí ọ̀kadà alùpùpù rẹ̀ ó tún ṣe àkóbá fóun náà èyí tó sì jẹ́ lọ́wọ́n ba nípè. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà
àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ti làsẹ́mà ọ̀gbẹ́ni Ọ̀kẹ́ Ọ̀sányìntòlò èyí tó fi ọ̀rọ̀ náà léde ló ṣe ènìyàn láàánú o wípé mopo eléyìí tó jẹ́ ọlọ́pàá ọ̀hún tó jẹ́ mopo 20 division èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Salem Sabo òun ló ṣe sábàbí ìṣẹ̀lẹ̀ náà tó sì jọlọ́run ọba nípè lójú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá bá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ni bá ṣe. Ìjà tó wà láàrin àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú àgbà ọ̀jẹ̀ tó jọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà AY àti Basketmouth ohun mà ló ti parí báyìí tí àjọṣepọ̀ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ bí ọmọ ìyá ló ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí fọ́nrán kan èyí tó fi léde eléyìí tí AY ti gbàlejò Basketmouth lórí ètò rẹ̀ kan tí máa ṣe lórí ayélujára ń làwọn adẹ́rìn-pòṣónú méjèèjì ti jọ tẹnubọ̀rọ̀ léléyìí tí wọ́n sọ ọ̀rọ̀ tí ilẹ̀kùn lórí àkóbá èyí tí ìjà ọ̀hún tó ti ń lọ bí ọdún 18 tó ti ṣe fún àwọn méjèèjì. Wọ́n ní ṣùgbọ́n o èṣù òun ló fà á gẹ́gẹ́ bí AY ti sọ̀rọ̀ olóhùn rántí náà lọ́dún náà lọ́dún 2006 ó ní ọ̀rọ̀ belenja kan tí ò tó nǹkan kan ló ṣẹlẹ̀ eré ni àwàdà ni ó ní ó ń di ọ̀rọ̀ ọ̀sẹ̀ kan oṣù kan bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní di ọdún kan títí tó fi di bí ọdún 18 kó tó di pé Ọlọ́run ọba ó yanjú ìjà tó ń bẹ láàrin Basketmouth àti AY nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí tí àwọn méjèèjì sì ti jọ lọ sí òde nínú oṣù kẹsàn-án ọdún yìí kó tó di pé wọ́n tún gbara wọn lálejò lórí ètò náà. Basketmouth náà tẹnubọ̀rọ̀ ó ní bí èṣù bá bẹ̀rẹ̀ tí ènìyàn ò bá ní ẹ̀mí ìfurasí ó ní yóò ba nǹkan jẹ́ síwájú kó tó mọ̀ wípé ọwọ́ èṣù ni àwọn nǹkan òun ti wá o. Ó lámọ̀ ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wípé ó tètè ṣí àwọn ní iyè àti làákàyè láti lè mọ̀ wípé èṣù òun ní tanná tí wọ́n rò pé iná ògo Ọlọ́run ni o. Wọ́n lámọ̀ àwọn dúpẹ́ o níbi tí ọ̀rọ̀ ń padà fẹ́nu tì sí tí àwọn méjèèjì tí ìfẹ́ tó yè kúrò bí ọmọ ìyá ó sì ti padà sí àárín wọn. Basketmouth dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ àwọn afẹ́nifẹ́re tó fi mọ́ àwọn ènìyàn tí wọ́n dìde láti rí pé ìjà ń yanjú. Bẹ́ẹ̀ náà ni AY náà dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n dìde ìfẹ́ láti yanjú ohun làásìgbò fàákàjà tó ti ń bẹ láàrin àwọn méjèèjì táwọn méjèèjì sì sọ wípé ní báyìí orin ọ̀rẹ́ la ó máa ṣe òun ni wọ́n mú bẹnu o
tí Ọlọ́run sì ti wà láàrin wọn yìí, wọ́n ní èṣù bí ènìyàn, ènìyàn bí èṣù kò ní ráyè láàrin àwọn àgbà ọ̀jẹ̀ méjèèjì ọ̀hún tí wọ́n jẹ́ adẹ́rìn pòṣónú gẹ́gẹ́ bí wọ́n ti sọ. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ wa. Ire ayọ̀ Ọlọ́run ò ní fi wálẹ̀, ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.